gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ kí a máa gbàdúrà. Ẹ mọ̀ àwọn kan máa ní pé ṣé ọmọ Yorùbá nìkan ló wà Nàìjíríà. Ẹ wo ẹ jẹ́ kó olúkálùkù ya fèsì àdúgbò ẹ̀ báyìí because tá a bá ń pariwo pé àwọn agbésùmọ̀mí ò ṣeré kò ṣe pé a kàn ń sọ ni o a mọ nǹkan tá à ń sọ. Now ṣé mọ̀ pé lẹ́yìn tí olóyè Sunday Igboho jáde tán tó wọnú igbó yẹn lọ tí gbogbo èèyàn ń pariwo pé olóyè Sunday Igboho máa dé Niger ó dé gbá ó dà wò bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn agbésùmọ̀mí ti bínú tán o. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àwọn Fúlàní kan wọ́n ń jẹ́ ká mọ̀ wípé àwọn kọ́ ni àwọn ṣiṣẹ́ yẹn pé àwọn Fúlàní láti ìlú míì àwọn ni wọ́n ń jí àwọn ọmọ Yorùbá gbé. Now àṣírí wọn ti wá tú o. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lára àwọn Fúlàní gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ tí wọ́n jí àwọn ọmọ Yorùbá gbé àwọn rèé o. Wọ́n ti rí i pé ó dàbíi pé àwọn ọmọ Yorùbá pàápàá jùlọ olóyè Sunday Igboho irú Ekun wọ́n fly drone. Now àwọn náà ti jáde tán wọ́n ti gbé drone fún wọn. In fact àmọ́ bí tán ti ń rí drone ṣe ti rí òun ló ń fò lókè lọ yẹn. Màá máa fi àwòrán ẹ̀ máa hàn yín ṣe ń ríṣẹ́ ṣe ti rí drone lára wọn nígbà tí wọ́n fi fẹ́ test ẹ̀ tó ń gbé lọ sókè tó ń gbé bọ̀ wọ́n wò ó pé tí ìmọ̀ kan páwọn ò ní gbà kò sí ṣeré mọ́ àwọn agbésùmọ̀mí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fly drone. Wọ́n ní pé àwọn fẹ́ rí ibi tí olóyè Sunday Igboho tó máa gbà débi táwọn wà táwọn ò ní mú mọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run níbikíbi tẹ́ bá wà tẹ́ bá nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho ẹ máa bá wa gbàdúrà fún olóyè Sunday Igboho. Ẹ máa gbàdúrà pé Ọlọ́run á jẹ́ kí wọ́n rí ẹ̀yìn àwọn arábí wọn ṣeré o. Bẹ́ẹ̀ ni bí ó ṣe ń lọ sìn ó ti fi hàn wípé àwọn gan wọn sùn lórí ọ̀rọ̀ yìí. Oríṣiríṣi àwọn àtẹ̀jíṣẹ́ la ti gbọ́ bí gbogbo ẹ ti ṣe ń lọ. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ wọ́n ní pé ẹ dúró náà àwọn wo ni wọ́n ń fún àwọn agbésùmọ̀mí àwọn wo ni wọ́n fún wọn ní drone báwo ni wọ́n ṣe mọ bọ́n ṣe ń fly kinní yìí. Àwọn kan tiẹ̀ ń béèrè pé ṣé torí olóyè Sunday Igboho nìkan ni àbí torí àwọn ọmọ ológun Nàìjíríà. Irú àwọn ìbéèrè bẹ́ẹ̀ yẹn ẹ̀yin á ti mọ̀ wípé kò ní ìdí ká ṣẹ̀ṣẹ̀ á máa béèrè pé ṣé torí olóyè Sunday Igboho ni wọ́n ṣe ń fly nǹkan ìṣẹ́ ìbámọ̀ wọ́n fly drone yìí nítorí anybody tó bá fẹ́ wá àtáàkì wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde pé drone tó jẹ́ pé àwọn ọmọ ológun Nàìjíríà gan wọn ò ní òun ni àwọn arábí òun ni wọ́n fi wá ń ta káìtì báyìí. Èèyàn kan tẹ̀ ń béèrè pé who bought and brought it to them who taught them how to fly drones. Ẹ máa ṣeré ó fi hàn wípé àwọn arábí wọn ò rí tiyín rò wọn ò tiẹ̀ ràn yín rárá. Tẹ́ bá lọ believe pé ẹ̀yin lè fly drone àwọn gan náà ti ní pé bọ́n ṣe wà yìí o ibikíbi tẹ́ bá dé àwọn ń rí ibi tẹ́ wà o. Àwọn léyìí wọ́n dìdí jáde tán ni wọ́n láwọn ti mọ̀ wípé ẹ̀ ń wá àwọn káàkiri ṣùgbọ́n bó ṣe ń lọ yìí o àwọn gan ò ṣeré pé gbogbo tí àwọn ìjọba tán ní pé wọ́n wá àwọn wọ́n á sẹ́ndì olóyè Sunday Igboho sáwọn pé báwọn ti ṣe wà yìí pé bí àwọn ṣe ń move làwọn náà ṣe ń study làwọn ṣe ń wo gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n ń wá àwọn káàkiri. Wọ́n ní anybody tó bá ń wá àwọn káàkiri báwọn ṣe wà yìí o àwọn ò ṣeré àwọn náà ṣetán àti dá padà fún yín ibikíbi tẹ́ ẹ bá wà. Ṣe rí i pé kò sí ṣeré mọ́. Wọ́n ní ibikíbi tí ẹ bá gbọ́ ibi tẹ́ ẹ bá dé àwọn ọmọ bẹ́ẹ̀ o àwọn ọmọ ibi tẹ́ ẹ wà o tẹ́ bá lọ believe pé àwọn ń sùn. Ṣe ti rí i pé wàhálà ti wà ńlẹ̀ báyìí. Àwa ṣàmọ̀ wípé bí wọ́n fẹ́ o bẹ́ẹ̀ bí wọ́n kọ̀ Elédùmarè ju ọ̀tá lọ kò sí nǹkan táwa ṣe fún wọn jẹ́jẹ́ làwa wà. Àwọn ọmọ Yorùbá táwa mọ̀ amúlùdùn ni ọmọ Yorùbá kò sí nǹkan tó kàn wá pé a lọ ń bá àwọn èèyàn a lọ ń pa wọ́n jẹ́jẹ́ làwa wà tẹ́ wá bá wa ṣùgbọ́n a máa fi hàn yín pé Elédùmarè ó wà lẹ́yìn wa ẹ̀yin olódodo ni Elédùmarè máa wà because àwọn arábí a ti rí i pé wọn ò ṣeré. Ó yẹ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé àwọn ẹranko lásán yìí wọ́n máa ní lọ́ọ̀kì wọ́n ní lọ́ọ̀kì wọ́n wà nínú Nàìjíríà wọ́n dẹ̀ ń ṣe bó ṣe wù wọ́n.
pé wọ́n ní luck pé kò ń ṣe gbogbo orílẹ̀-èdè ni wọ́n ti lè ṣerú nǹkan báyìí tán máa jẹ lọ. Now èèyàn kan sọ pé I swear this agbésùnmọ̀mí get sense pass our security agencies. Ohun tí ẹnìyẹn rò nìyẹn pé ó ní wọ́n ní ọgbọ́n ju àwọn ọmọ ológun wa Nàìjíríà lọ pé because àwọn ọmọ ológun Nàìjíríà káwọn tó lè ronú kínní yìí àwọn agbésùnmọ̀mí ti ronú ẹ̀ lọ jìnnà. Now èèyàn kan ní àwọn agbésùnmọ̀mí yìí pé wọ́n ti ṣáájú àwọn ọmọ ológun Nàìjíríà ra drone pé kẹ́ tó mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ báyìí pọ́n máa upgrade sí Super Tucano àti Mi-35 fighter jet òun ló máa upgrade sí. Bí gbogbo ẹ ṣe ń lọ yìí kí olúkálùkù kí ẹ máa gbàdúrà. Ìwọ tó bá ti mọ̀ pé àdúrà ni agbára ẹ wà máa gbàdúrà fún Olóyè Sunday Igboho. Ẹ mọ̀ bí mi kí kọ́kọ́ bẹ̀rẹ̀ mi ní ọmọ Yorùbá ẹ ṣáà kẹ́ ká gbàdúrà fún Olóyè Sunday Igboho àti àwọn tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá láti ja ìjà yìí ní àjàṣẹ́gun because àwọn arábí ó ti fi hàn pé wọn ò ṣeré. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí anybody fẹ́ sọ fún anybody. Ọ̀rọ̀ mi ò yé yín bí wọn ò ṣeré rárá because kí àwọn èèyàn tó lè jáde abẹ́ẹ̀ rí nǹkan bí kán tó lè jáde káwọn náà lọ gẹ́ẹ̀tì drone nínú igbó tán wà yẹn. Ẹ rò bóyá drone yẹn wọ́n fi ń ṣeré ọmọdé ni. Wọ́n fi ṣeré ọmọdé o. Ibikíbi tí àwọn tí wọ́n fẹ́ wá kọlù wọ́n tí wọ́n bá wà wọ́n làwọn ti ṣetán. Kò yé yín nǹkan tó ń try sọ ni pé àwọn ti ṣetán àti dá padà fún yín. Bẹ́ẹ̀ ni ìtẹ́ bá believe pé ẹ lè wá bá wa níbi tá a wà. Gẹ́gẹ́ bí gbogbo ẹ ṣe ń lọ dó ààrẹ Gani Adams jáde pé ẹ wò pé gbogbo bí Olóyè Sunday Igboho ṣe ń show kámẹ́rà páwọn ará bíi àwọn náà wọ́n máa rí ibi tán dé a mọ̀ pé yẹn náà wà náà ṣùgbọ́n tí àwọn bí gbogbo ẹ ṣe ń lọ ká má parọ́ tanra wa o. Bọ́ ṣe rí i pé Olóyè Sunday Igboho gan ti wọnú gbó tẹ́ ẹ bá wò dáadáa máa rí i pé ìjínigbé ti dínkù o. Ó ti dínkù ilẹ̀ Yorùbá báyìí níbo lẹ tútù gbọ́ pé wọ́n tútù jíyàn gbé ní ilẹ̀ Yorùbá àlọ́ rámírámí ni tá bá lè lé wọn dànù kúrò nínú gbogbo wa fine but pé kí a wá jókòó sójú kan káwọn arábí wa lúgọ sádùúgbò ìyẹn ni àwọn ò fọwọ́ sí. Ìyẹn dẹ̀ ni a mọ̀ pé Olúwa ti bá wa ṣẹ́gun náà because kò sí ẹni tó yẹ pé kátẹ̀ má sọ because wọ́n ní ẹni kan ló mọ̀ Ọlọ́run má jẹ́ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí anybody. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń parọ́ pé àwọn kan tó ń parọ́ pé àwọn need approval pé ká ní pé family wọn òun ni wọ́n jí gbé ṣé ká ní pé family Gani Adams lọ jí gbé ṣé òyìnbó máa sọ pé òun dúró de approval pé òun ti ń kọ lẹ́tà láti 20 years ago á dẹ̀ relax because kò kàn wọ́n ni àbí tí gómìnà Ṣèyí Mákindé la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ni tó sọ pé ẹ má wọrí pé à ń ṣiṣẹ́ lórí ẹ̀ because gbogbo àwọn ọmọ tí wọ́n sí Nàìjíríà ẹ máa wò ó ti yín ẹnì kan ló mọ̀ àfi k'Elédùmarè kó ṣàánú wa lórí bó ṣe ń lọ. Àwọn agbésùnmọ̀mí ò ṣeré o. Wọ́n ní pé anywhere tí Olóyè Sunday Igboho bá fẹ́ gbà páwọn náà àwọn monitor ẹ̀ pẹ̀lú drone wọn another update lélẹ̀ àfi kí Ọlọ́run kó ṣàánú wa ni. Oòduà Nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ àárín ìrìjú báyìí lọ lórí eléyìí ẹ̀yìn èèyàn wa a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣo àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó ẹni tó bá lámábọ̀ láàní dé bá kí Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.